ọ̀rọ̀ àwọn oníròyìn orí ayélujára ti wá di ohun tó yẹ kí a mójútó torí pé àwọn ìròyìn yẹn lẹ́jẹ̀ tí wọ́n ń fi gbogbo ìgbà gbé tí ó sì ń da omi àlàáfíà àwùjọ wa rú. Ìròyìn kan ni mo gbọ́ nípa gómìnà ìpínlẹ̀ Ògùn nígbà kan rí, ìyẹn Ọ̀túnba Gbenga Daniel, níbi tí wọ́n ti sọ wípé ẹgbẹ́ òṣèlú APC ti lé OGD kúrò nínú ẹgbẹ́ wọn. Kì í ṣe ìròyìn yìí ló jẹ́ kàyéfì tàbí ohun tí etí kò gbọ́ rí, bí kò ṣe àgbékalẹ̀ àti àwọn ìpèdè inú ìròyìn náà. APC ìpínlẹ̀ náà ni wọ́n ń ṣe. Àmọ́ o, kí wọ́n tó da májèlé sóbùrọ̀ fẹ́ẹ̀yàn, òun pàápàá yóò ti joyè onímùkúmu nítorí bí èèyàn bá mu ọtí pẹ̀lú làákàyè yóò kófìrí ìgbà tí wọ́n bá fẹ́ po nǹkan pọ̀ mọ́ ọtí fóun. Wọ́n ní Gbenga Daniel náà ti rin àwọn ìrìn kan tó fààyè gba àwọn aráabí náà láti lè sọ pé ó fẹ́ràn PDP ju ẹgbẹ́ APC tàwọn lọ. Ohun tí àwọn èèyàn yìí ń wí ni pé kí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé àjọṣepọ̀ wo ló wà láàrin òun Daniel àti Ládi Adébútú lásìkò tí wọ́n dìbò gómìnà ìpínlẹ̀ náà lọ́dún 2023. Wọ́n ní níbi tí abẹ́rẹ́ ti bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ tó dètè nìyẹn o. Ọgbọ́n àgbọ́njù nípa orí ọ̀yà, bóyá ni kò jẹ́ ọgbọ́n ìrẹ́jẹ kan náà ló fẹ́ ṣe àwọn méjèèjì léṣe. Láti ìbẹ̀rẹ̀ ayé òṣèlú Daniel, ọmọ ẹgbẹ́ PDP ni. Nígbà tó kúrò nípò gómìnà tí nǹkan kò sì lọ déédéé fún un rárá nínú ẹgbẹ́ náà mọ́, ló ń wá ibi tí yóò balẹ̀ sí. Ohun tó sì sọ ọ́ di ìró APC nírọ̀lẹ́ ọjọ́ nìyẹn. Ìyẹn lẹ́yìn 2019 ni o, lẹ́yìn tí Àtíkù Abubakar ti fi ṣe olórí ètò ìpolongo rẹ̀ fúnpò ààrẹ. Ọ̀gbẹ́ni Ọláìwọlá Alága ló gbé ìròyìn náà jáde láti iléeṣẹ́ kan ní ìlú Ìbàdàn. Àwọn ohun tó jẹyọ nínú ìròyìn náà ni wípé ẹgbẹ́ òṣèlú APC ti lé Ọ̀túnba Gbenga Daniel kúrò nínú ẹgbẹ́ wọn. Ìjà wà láàrin gómìnà Dàpọ̀ Abíọ́dún àti OGD. Ìjọba fẹ́ wó ilé Gbenga Daniel. Wọ́n ní OGD kò ní lè lọ sílé ìgbìmọ̀ aṣòfin mọ́ tó bá ti lo sáà tó ń lò lọ́wọ́ yìí, torí pé Dàpọ̀ náà fẹ́ lọ sílé ìgbìmọ̀ aṣojú ṣòfin tó sì jẹ́ wípé wọ́ọ̀dù kan náà tí Gbenga Daniel gbà wọlé ní Dàpọ̀ Abíọ́dún náà wà. Àsìkò tí ìran Yorùbá wà lọ́wọ́lọ́wọ́ báyìí, àsìkò ẹlẹgẹ́ ni tí kò sì yẹ kí a máa fi ààyè sílẹ̀ tàbí dá iná ìjà sílẹ̀ láàrin àwọn olóṣèlú, ọba, ìjòyè àti àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Bí ohun tó bá dàbí ìjà bá wà láàrin àwọn wọ̀nyí, ọ̀nà láti pẹ̀tù sí aáwọ̀ náà ni ó yẹ kí a máa wá, kì í ṣe láti bu epo sínú iná ọ̀tẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníròyìn ayélujára ṣe ń ṣe. Àwa là ń ṣílẹ̀kùn sílẹ̀ fún àwọn ọ̀tá ìran Yorùbá láti wọlé sí wa lára. Nígbà tí mo gbọ́ ìròyìn yìí, ó jẹ́ ohun tó bà mí lọ́kàn jẹ́ torí pé bí ìjà olóṣèlú bá bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Ògùn, àwọn ọmọ ìpínlẹ̀ náà ni yóò fi orí kó, gẹ́gẹ́ bí ó ṣe ti ṣẹlẹ̀ ní àwọn ìgbà kan rí. Bí irú ìṣẹ̀lẹ̀ yìí má bàa ṣẹlẹ̀ ni mo ṣe kàn sí bàbá wa kan tí wọ́n jẹ́ ẹni tó súnmọ́ Ọ̀túnba Gbenga Daniel, ìyẹn Báṣọ̀run Kúnlé Adéṣọ̀kan, láti fìdí ọ̀rọ̀ náà múlẹ̀, torí pé tí mo bá ti gbọ́ ọ̀rọ̀ nípa ẹnikẹ́ni tó jẹ́ olólùfẹ́ òmìnira ìran Yorùbá, mo máa ń fẹ́ láti ṣe ìwádìí láti fìdí òkodoro ọ̀rọ̀ múlẹ̀. Ọ̀túnba Gbenga Daniel, ọ̀kan pàtàkì nínú àwọn olóṣèlú tó ń fẹ́ òmìnira ìran Yorùbá ni. Àwọn àlàyé tí mo gbọ́ láti ẹnu Báṣọ̀run Adéṣọ̀kan fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé irọ́ tó jìnnà sí òótọ́ ní ìròyìn tí mo gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Alága. Ọ̀túnba Gbenga Daniel kò sí ní Ward 4 gẹ́gẹ́ bí Alága ti ṣe sọ, àti wípé ẹ̀rí máa jẹ́ mi ìṣó kankan kò sí wípé ẹgbẹ́ òṣèlú APC yọ OGD kúrò nínú ẹgbẹ́ wọn, torí pé erin lákàtàbú ní Ọ̀túnba Gbenga Daniel nínú ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà. Kò sì sí ẹgbẹ́ tí yóò fẹ́ pàdánù irú ènìyàn bẹ́ẹ̀. Ìwádìí sọ wípé OGD ṣiṣẹ́ fún ìyànsípò ẹlẹ́gbẹ̀jì ti Jamiu Olódodo
Délé Òsínfàdé, Ìdòwú Ọ̀ṣọ́ àti àwọn ẹlòmíràn nínú agbo Ọ̀túnba Gbenga Daniel sì jẹ́ alátìlẹyìn. A gbọ́ wípé Òjìdí ṣe fídíò láti polongo ìbò fún ọ̀nàrẹ́bù Ẹlẹ́gbẹ̀jì kí àwọn ènìyàn lè dìbò wọn fún un tí àwọn ènìyàn sì ṣe bẹ́ẹ̀. Kódà Gbenga Daniel náà dúró láti dìbò fún un kí wọ́n tó rin ìrìn àjò lọ sí ilẹ̀ òkèèrè fún ìtọ́jú. Ìwádìí fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ohun tó ń ṣẹlẹ̀ nínú òṣèlú ìpínlẹ̀ Ògùn kò yé ọ̀pọ̀lọpọ̀, ìròyìn orí ahọ́n lásán ni wọ́n ń gbé kiri. A gbọ́ wípé olóyè Adébítú Kẹ́ṣìntín ṣe àtìlẹ́yìn fún Dàpọ̀ Abíọ́dún láti di gómìnà ní ọdún 2023 tí Ládi Adébútú ọmọ bàbá Kẹ́ṣìntín náà sì dupò gómìnà ní ìpínlẹ̀ Ògùn lọ́dún 2023 kan náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn orí adé àti àwọn àgbààgbà Rẹ́mọ ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí Ọ̀túnba Gbenga Daniel láti ṣe àtìlẹ́yìn fún Dàpọ̀ Abíọ́dún láti jáwé olúborí nínú ètò ìdìbò nítorí Rẹ́mọ agenda. Kódà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà rawọ́ ẹ̀bẹ̀ sí OGD láti ṣe àtìlẹ́yìn fún gómìnà Dàpọ̀ Abíọ́dún kí wọ́n lè jáwé olúborí, tí Ọ̀túnba Gbenga Daniel sì fi gbogbo ara ṣe àtìlẹ́yìn fún gómìnà Dàpọ̀ Abíọ́dún. Ọ̀gẹ̀dẹ̀ Gbenga Daniel wo kòkó Dàpọ̀ Abíọ́dún yè tán ló bá di igi burúkú. Ọ̀rọ̀ nípa ilé Gbenga Daniel tí alága mẹ́nubà, ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀. Àti ìgbà ìṣèjọba Amosu ni ọ̀rọ̀ ti wà nílé ẹjọ́. Gbogbo ọdún 8 tí Amosu lò gẹ́gẹ́ bí gómìnà ni Gbenga Daniel fi ń pààrà ilé ẹjọ́. Ìrètí àwọn tó súnmọ́ Gbenga Daniel ni wípé Dàpọ̀ Abíọ́dún yóò dá sí ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ògùn, ṣùgbọ́n kò ṣe ìrànlọ́wọ́ kankan kí ilé ẹjọ́ tó dá Gbenga Daniel láre nílùú Ìbàdàn. A gbọ́ wípé ilé tí ẹjọ́ ti parí lórí rẹ̀ ni gómìnà Dàpọ̀ Abíọ́dún tó fẹ́ wó lulẹ̀ báyìí. Báṣọ̀run Kúnlé Adéṣọ̀kan, aṣojú ìsọdọ̀tun orílẹ̀-èdè Áfíríkà, the African Renaissance Ambassador, sọ wípé gbogbo ìròyìn tí alága gbé nípa Ọ̀túnba Gbenga Daniel irọ́ tó jìnnà sí òótọ́ ni. Olúayégbókìkí ló jábọ̀ ìwádìí